ṣe Agboye Islam 93.5. Ètò Agboye Islam òun náà ni yóò máa gorí afẹ́fẹ́ báyìí. Àwọn tó ń sọ fún náà ni fún ìrántí Alhaja Elizabeth Babatunde tí ilé gbogbo àbọ̀rẹ́rìn ní ìlú wà. Àwọn ọmọ ìwòsàn fún ètò yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. Káàbọ̀ sí orí àkọ́tún ètò yín ètò wa Mafhumul Islam Agboye Islam èyí tí máa dé sí etí gbọ̀nyìn lórí ìkànnì tí a wà Premier FM 93.5 èyí tí a pe àmà rẹ̀ ní ìrántí màmá wa olóògbé Alhaja Elizabeth Babatunde ilé Gomboro àbọ̀rẹ́rìn Èrúwà. Ọlọ́run bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún màmá wa onínúure náà Allahumma àmín. Àwọn bàbá àlùbáríkà bá dùnú wọ́n ti wà ní ìkàlẹ̀. Ẹni tí mò ń fọn rí ọ náà ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Madbulu Taimiya Al-Islami Fadilatu Sheikh Ali Imam Abdulrahman Ọlálékan Muhammadu Awwal. Bàbá ẹ káwọn ará lé. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìtí àwọn bàbá wa tí wọ́n máa bá ní fi ojú sùnùkùn ọ̀rọ̀ sùnùkùn tí wọ́n bá ní fi ojú sùnùkùn òun náà ni àdánwò tí ń bẹ níbi àdánwò tó bá ṣẹlẹ̀ sí mùmínì òdodo. falyatafaddal ma'juran min Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ní ṣe fún ànábì wa Muhammad náà àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀. Àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ti ìrọ̀lẹ́ òní èyí tí a pè àmà rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro àbọ̀rẹ́rìn kọ́nà bá ní ṣe àlékún ìkẹ́ màmá náà. Òun náà ní ká pè ní al-ibtila fi dunya yẹn pé ọmọ ẹ̀dá ènìyàn ẹni tí ó rí àdánwò ní nílé ayé yìí lọ́dọ̀ Yorùbá sọ pé àdánwò ń bẹ àdátán oníkọ́lọ̀ méje kárí. Ọ̀rọ̀ nípa àdánwò òun náà ni ètí àmàbára wa sọ nírọ̀lẹ́ tòní kọ́lọ̀ ń kọ́ ṣàánú wa kọ́là wa kò ní fìtínátì kọ́là wa kò níbi mùsíbà. Ilé ayé tí a wà yìí ara ń tí a tún gbọ́dọ̀ nígbàgbọ́ ni wípé kò sí bẹ́ẹ̀ dá sí fẹ́ ṣe nílé ayé yìí tí ò ní rí àdánwò kan àbọ̀ míì. Tọ́rọ̀ bá wá rí báyìí kí ni tó yẹ kó jẹ́ ojúṣe mùsùlùmí ìhàwó ló yẹ kí mùsùlùmí kọ́kọ́ ìyẹn tí àdánwò kan àbọ̀ míì tó bá ṣẹlẹ̀ sí ilé jẹ́ tí a máa gbéyẹ̀wò nírọ̀lẹ́ tòní. Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run ti jẹ́ ó di mímọ̀ fún wa pé kò sọ́nà tá a fẹ́ gbégbá tẹ́dọ̀ òfin ní rí àdánwò kan àbọ̀ míì nílé ayé yìí. Kódà àwọn Yorùbá gan sọ pé ẹni tí ó ga dandan ní kẹ́sì onítọ̀hún òní kó tẹ́rín. Ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó já mọ̀ pé bíkọ́dù làázùmí káàtì àǹzà ìmọ̀ yẹn ni pé bórí bá ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni yóò sì fọ́ olórí sí kọ́lọ́ọ̀bà kó ṣe àánú wa. Àdánwò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní
ẹlòmíì bẹ tó ṣe pé ọmọ òní yóò jẹ àdánwò rẹ̀ dákọ̀ náà ọba subhanahu wa ta'ala má fa àwọn ọmọ wa má fi hàn ṣe àdánwò fún wa. ẹlòmíì bẹ tó ṣe pé àdánwò rẹ̀ níbi iṣẹ́ ni kò ní ríṣẹ́ ibà tí ń rí bẹ́ẹ̀ ni wọ́n tún máa gbàdánù láì ṣe àṣìṣe kankan àdánwò kan lélẹ́yìn náà. ẹlòmíì ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ nípa rẹ̀ òun náà ni ó gbẹdẹ àtìmọ́lé kọ́lọ̀ńkọ́là wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdánwò oríṣiríṣi lẹ́yìn tí ń bẹ. ẹlòmíì ibi àárẹ̀ òun àdánwò tiẹ̀ wà, ẹlòmíì àjẹ́ àmú ibẹ̀ ní tiẹ̀ ńlọ́wà, ẹlòmíì ọlọ́run fọkàn ṣe àdánwò fún, ẹlòmíì ọlọ́run fi obìnrin ṣe àdánwò fún. àníbẹ̀rẹ̀ ìbá wa ṣẹlẹ̀ sí mùmínì irú ìhàwó lọ́yẹ̀ ká kọ sí i. Allah subhanahu wa ta'ala nínú suratul Baqara Quran 2 verse 214 ẹni pé Quran sura ẹlẹ́ẹ̀kejì àyà 214 ọlọ́run máa ń sọ nínú àyà náà pé am hasibitum an tadkhulul janna walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massathumul ba'sa'u wad-dharra'u وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. ọlọ́run bá ń sọ nínú ayé alápàlẹ́ yìí ọlọ́run ní sẹ́wá tí a lérò pé ẹ wọ àlùjánnà pẹ̀lú rọrùn ṣé lọ́fẹ̀ẹ́ lérò pé ẹ wọ àlùjánnà onídẹ̀ra ni. òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam Ànábì ti jẹ́ ká mọ̀ wípé ọlọ́run lọ́jà tí ó tà fún wa ṣùgbọ́n ọjà ọlọ́run ọjà tí ọ̀wọ́n ni. ala inna sil'atallahi ghaliya ọjà tó lọ́n fẹ́ tà fún wa owó tí ó gbà lórí rẹ̀ owó tó wọ́n ni. kí wọ́n lọ́jà tó lọ́n fẹ́ tà fún wa ala inna sil'atallahi al-janna ọjà tó lọ́n fẹ́ tà fún wa òun náà ni àlùjánnà onídẹ̀ra. yẹn ni wípé bẹ́ẹ̀ dá sí lè wù kó ló ń ṣẹ̀sìn tó nílé ayé kó níṣẹ́ rí kó tún níwà rí ìgbà àdánwò bá tó dé ìgbà náà látò lè sọ irú ẹ̀dá tó ṣe bóyá mùmínì tòótọ́ ni ọ́ bóyá mùnáfìkì bóyá ń sì ni ọ́. ìgbà tí àdánwò tó bá dé ìgbà náà látò mọ̀rú ẹ̀dá èyí tó ṣe. ọlọ́ni am hasibitum an tadkhulul janna ṣé a ti ń fi sínú èrò ẹ á ti ẹ̀ lérò ni pé ẹ wọ àlùjánnà láì ní kan àdánwò kankan láì ní kan mùsíbà kankan. walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum ẹni pé ẹ wọ àlùjánnà irú ń tó ṣẹlẹ̀ irú ń tó dé bá àwọn ẹni ìṣáájú kò wá ní sẹ́yìn tẹ́fì àwọ̀ àlùjánnà onídẹ̀ra lára tó ṣe wọ́n massatuhumul ba'sa'u wad-dharra'u ó sì ọlọ́run náà fi dán wọn wò ìnira àìgbádùn àárẹ̀ ọlọ́run náà fi ṣe àdánwò fún wọn. kódà wazulzilu látọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ojú wọn tún rí mà bó débi pé ilẹ̀ mì tìtìtìtì mọ́ ọ báyìí. yẹnni pé wọ́n rí ìdẹ́rùbà tó lágbára ìyà tó nípa wọ́n rí látọ̀dọ̀ àwọn ọ̀tá débi wípé hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu débi tí òjíṣẹ́ ọlọ́run àtàwọn èèyàn tí ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n nígbàgbọ́ wọ́n fẹ́ lè bọ́rùn débi kí wọ́n sọ pé tọ́ mẹ́ta nasrullah ìbọn náà ń tiẹ̀ sọ pé òun ràn á sí ni ìbọn náà ń ṣe àdéhùn àtìlẹ́yìn fún wa ni ìbọn náà wá fẹ́ ràn á ṣe lọ́fẹ́ tí a lẹ́yìn sí ọlọ́wà ní àlà bẹ́ẹ̀ ṣé òun náà mo ti gbọ́ àsìkò tí mo fẹ́ ràn yín sí ó ti súnmọ́ àlà inna nasrullahi qarib yẹnni pé àrànṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn rẹ̀ àsìkò tí ó ṣe ó ti kò sáátà ó ti súnmọ́ yín pẹ́kipẹ́kí. afá Ibn Kathir kọ́lọ̀ ọba kó bá ní kẹ́ bàbá nínú tafsir Qur'an al-azim bàbá ní am hasibitum an tadkhulul janna qabla an tubtatalu wa tumtahanu. bàbá ní sẹ́rù pẹ́ tiẹ̀ wọ àlùjánnà ni síwájú kọ́lọ̀ ọba tó dán yín wò kẹ́ ẹ tó rí àdánwò kan àbómi kama fu'ila billadhina min qablikum min al-umam. bọ́lá wọn bá ṣe sí pẹ̀lú àwọn àjọ tí a ṣíwájú yín nínú àwọn ìjọ èyí tí a ti lọ síwájú yín. sẹ́rù pé a ní fi àárẹ̀ ara a ní fi ṣe àdánwò fún yín àmúdi lóníranran sẹ́rù tí ò ní dé bá yín ìnira láti pàṣẹ àwọn ọ̀tá ìsùtá látọ̀dọ̀ àwọn ọ̀tá sẹ́rù wípé kò ní dé bá yín ni. àwọn mùsíbà oríṣiríṣi wànàwáyìb àtàwọn mùsíbà lẹ́yìn tó ṣe pé ìmọ̀ ń rọlé dira wọn sẹ́rù pé ẹ kàn wọ àlùjánnà táwọn kata kàálẹ̀ yìí tí ò ní ṣẹlẹ̀ sí yín.
yẹn pé náà bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àmàna àyà yìí pé kò sí bẹ́ẹ̀dá sí fẹ́ ṣe torí òsè ní mì kò sí bẹ́ẹ̀dá ó sì ṣe nílé ayé yìí àfi kó rí àdánwò kan àbómi. afáwa Ibn al-Qayyim kọ́nà nǹkan bá ní ṣe àlékún bàbá nínú tírà àwọn Madarij Salikin bàbá ń sọ nínú tírà yẹn pé àníṣe ọmọnìyàn nílé ayé yìí kò sí ọgbọ́n tó fẹ́ dá kò sí bó ṣe fẹ́ rìn kò sí bẹ́ẹ̀ dá bó ṣe lè mórí bọ́ láì ní rí àdánwò kan àbómi. bàbá ń sọ̀rọ̀ wọn pé làbúdà minal ibtila'i bima yu'dhi al-insan. bàbá ní kò sí bí ọmọ ànábì ádámà bí ọmọ èdè ènìyàn bí ò sí ní rí nǹkan kan tó ṣe pé yóò máa jẹ́ sùtá àbí ìnira tí ó máa jẹ́ fún un kò sí bí yàn ṣe fẹ́ mórí bọ́. fàlà àkàlà sọ ìyẹn ni pé kò sí ìmórìbọ́ fẹ́ni kankan nínú gbogbo ẹ̀dá fún ibi tó sì pé yóò máa jẹ́ ẹ̀dùn ọkàn fún un. wọ́n wá ń sọ̀rọ̀ lọ wọ́n wá sọ débi pé wal ibtila yakunu bis-sarra'i wad-darra'i wala budda an yubtala al-insan bima yu'dhi. ẹni pé ọmọ ẹ̀dá ènìyàn kò sí bí ò sí ní rí àdánwò yálà ń tó dùn mọ́ nínú àbí tí ó bá nínú jẹ́ ìdẹkùn ọlọ́run máa fi ṣàdánwò fún yàn ìnira ọlọ́run máa fi ṣàdánwò fún yàn ìkànnì méjèèjì ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ṣẹ̀dá bó bá wá ṣẹlẹ̀ kí ni tẹ́lẹ̀ wá sí òun náà ní kó yá jẹ́ oníṣòro ó sì jẹ́ tó ṣe pé yóò máa dúpẹ́ fọlọ́run bá. ẹnìkan bíi Imam Shafi'i lérè pẹ́tọ̀ ìrẹ́ bàbá يا أبا عبد الله أيهما أفضل للرجل أن يمكن أو يبتلى èwo ló pé fún yàn èwo ló lóore jù fọmọ ẹ̀dá ènìyàn ṣé kí wọ́n dán wò ní àbíkọ́ náà bó ṣe ìgbàláàyè fún lórílẹ̀. Imam Shafi'i wọn dá oníbẹ̀rẹ̀ lóhùn pé la yumakkanu hatta yubtala ẹ̀dá ìgbàláàyè ò lè ṣe fún nílé ayé ọlọ́run ò lè ṣe ìgbàláàyè fún tí ó fi rí àdánwò kan àbómi síwájú. fa inna Allah ta'ala ibtala Nuha wa Ibrahim wa Musa wa Isa wa Muhammadan sallallahu alayhi wa sallam. inú gbogbo àwọn ànábì ọlọ́run ta kàwájú yìí gbogbo náà ni a ti rí àdánwò kan àbómi ìyẹn ni pé kò sẹ́ni tí ò ní àdánwò. fala yadhunnanna ahadun annahu yakhlusa min al-alami albata kọ́mọ̀dé nìyàn kọ́mọ̀jọ wà ní ròó pé òun ó tiẹ̀ mórí bọ́ àbóhùn ó tiẹ̀ là kúrò níbi àdánwò kan àbómi. ọlọ́run wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa irú àwọn àdánwò èyí tó ṣe é sí kó máa ṣẹlẹ̀ sẹ́dá ìyẹn nínú Suratul Baqara bákan náà ọlọ́run ní walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath-thamarati wa bashshiri s-sabirin alladhina idha asabatuhum musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun. ọlọ́run ní walanabluwannakum ọlọ́run fi títóbi òun ọlọ́run òun fi búra lórí wípé àníṣe a máa dán yín wò ní ntọ́ tẹ́yìn lọ́rùn á fi ṣàdánwò fún yín ntí ò dùn mọ́ yín lọ́kàn á fi ṣe àdánwò fún yín àwọn táwọn wá fi ṣe àdánwò fún yín bí ṣe min al-khawf ìbẹ̀rù díẹ̀ ẹ̀ máa rí láwọn àkókò kan ẹ̀dọ́ sátàjì ni gbígbà kí wọ́n fún lọ́rùn gbígbà kí wọ́n gún lọ́bẹ lójú oorun yóò wá tají yóò máa mí ẹlẹ́ kéèyàn máa gbọ́ bàtà kámẹ́rin tí ń lé ni ká máa róòjì ká máa rí èèyàn bẹ́ẹ̀ gbogbo eléyìí náà lára àwọn àdánwò ìtọ́lọ̀ máa ń ṣe fẹ́ dání. wàlejò ibi ọlọ́run ọba a máa fi ṣe àdánwò fẹ́ dà ọlọ́run má fi ibi ní ìṣàdánwò fún ọ níta jẹ̀lá wá káàkiri ọlọ́run mọ́sá máa ṣe fún wa nírọ̀rùn. wa naqsin minal amwal ẹni tó ti lówó ọlọ́run mọ́sá lólówó àná owó rẹ̀ yóò máa dínkù díẹ̀ yóò fà dẹ́n tó ṣe pé àwọn èèyàn máa dáwọ́ jọ fún ọlọ́run là wá níbi àpadà sí ibò. wa naqsin minal amwali wal anfus àbí àdínkù nínú ẹ̀mí ọlọ́run a máa fẹ́lẹ́ iná a máa fi ṣe àdánwò ìyàwó lè kú kọ́mọ tẹ̀lé kó wá sẹ́kù ọkọ nìkan ṣoṣo ọlọ́run náà ní í jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala a máa fi ọlọ́gbọ̀n ọmọ a máa fi gbogbo ọmọ rẹ̀ ẹlẹ́ tí wọ́n ti ẹ̀ ní sáré kankan tó pé ọlọ́mọ ẹyọ kan ṣoṣo lọ́lọ́run wà mú ọmọ ẹyọ kan tí mẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo
gbogbo eléyìí náà àdánwò ni lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ó bi léèrè la yus'alu amma yaf'alu wa hum yus'alun kò sẹ́ni tí ó bi léèrè pé àyè ti rí ìrẹ́ Ọlọ́run àyèmí Ọlọ́run ẹ̀yọ́ kan ọlọ́gbọ́n ò sí lọ mú kàmẹ́ta gbé tèmi bá fẹ́ mú kò sẹ́ni tí ó bi Ọlọ́run bá léèrè ọba ṣe yóò wò ó ajídára tó bá wò ó Ọlọ́run bá ṣe Ọlọ́run bá wọ́n fi dára ètí ọ̀dà. wa naqsin min al-amwali wal-anfusi was-samarat bákan náà àdínkù níbi èso ogi níbi ń tá a gbìn tá a dérò pé bá gbé nǹkan báyìí ìlà kò lérè níbi oko ẹ̀dọ́ wà débẹ̀ gbogbo rẹ̀ lè so kókùgbà tí ó wà kéré kó di gbogbo rẹ̀ yóò jóná rẹ́wọ́ ìkànnà àwọn ẹni ìṣáájú ó ní ìgbà tí ń sọ nípa tafsiru wa naqsin min al-amwali wal-anfusi was-samarat ó ní fakanat ma'du an-nakhil la tuthmiru ghayru wahida èèyàn kà débi oko èèyàn wà rí pé ọ̀pẹ kan sá lọ ní igi ẹyọ kan ìlú sọ nínú gbogbo igi bíi 100 bíi 1000 tí ń bẹ ń bẹ ẹyọ kan tó wá sọ náà èso ẹyọ kan ni wọn bẹ lórí rẹ̀ ẹwà dánwò ẹni pé tí wọn léyìí bá ṣẹlẹ̀ sí mùsùlùmí kí ni tó yẹ kẹ́dà ó ṣe lọ́nà wa sọ fún wa pé wa bashiri sabirin àwọn tí wọ́n jẹ́ onífaradà àwọn tí wọ́n jẹ́ alátẹ̀mára ẹ̀dá àwọn tí wọ́n jẹ́ onísùúrù ẹ̀dá ẹ fún wọn nírò òdò náà àwọn wo ni àwọn olóníṣòro ọ̀hún alladhina idha asabatuhum musiba ìlànà àwọn tó ṣe pé bí àdánwò kan àbómi tó bá ṣẹlẹ̀ sí gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu wọn ni pé qalu inna lillahi ọlọ́run ló ní wá nǹkan ní ọlọ́run ìlà á ṣe wa inna ilayhi raji'un ọlọ́run ọba subhanahu wa ta'ala ibẹ̀ láti padà sí. bàbá wa as-Sa'di nínú tafsiru wọn tafsiru al-Qur'an al-Karim bàbá ń sọ تفسير الكريم الرحمن طبعا صنينو ترانا ويبي هذه الأمور أو كمرا تنو بداكو نينو آية إتمو كتا نيسين وني لا بد أن تقع كبودو مسلني كبودو مريدني إكنا ودو مرا تدني كسلي سيدا torí pé ọ̀rọ̀ yìí ẹni tí ń fa nírò nípa rẹ̀ al-alimul khabir ọba tó nímọ̀ nípa gbangba ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ ọba tó máa ń tà ń ṣe ní kọ̀kọ̀ àti gbangba ìlọba tí ń fa nírò nípa nǹkan wọ̀nyí ṣùgbọ́n bí tọ́lọ̀ bá wá ṣe ládéhùn yìí tọ́lọ̀ wọ́n fi dá àwò tó bá wá ṣẹlẹ̀ inqasama an-nasu wabtayna al-qismayn ẹ̀dọ́ wà pín sọ́nà méjì àwọn kan bẹ tó ṣe pé wọ́n bínú wọ́n gbarajẹ́ lórí àdánwò ìtọ́nàbà tí tó gbé bá wọn ẹni pé jazirin sọ̀bìrín ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó ṣe pé wọ́n ṣe sùúrù wọ́n ṣe ìfaradà wà á rí jazirin tiẹ̀ ẹni tó gbarajẹ́ ẹni tí ò ṣe sùúrù lórí àdánwò kan àbómi ìtọ́sẹ̀lẹ̀ sí irú ẹni báwọn mùsíbà tiẹ̀ wá di méjì. mùsíbà náà kọ́ ni pé fawatul mahbub tó nífẹ̀ẹ́ sí ìkíní ọkọ̀ pàdánù rẹ̀ ọgbọ̀n lọ́wọ́ nǹkan aláwọ̀kọ́ nù. nǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé sùúrù tó náà ní ká ṣe kó lè bá a fi àdìpẹ̀lẹ̀ ẹ̀san kó lè bá a fi san wá lẹ́san sùúrù kò sí ẹni pé ó pòfò ayé ó tún wá pòfò ọ̀run Ọlọ́run ṣàánú wa o má jẹ́ àpòfò ayé má jẹ́ àpòfò ọ̀run o ẹni pé bírò nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí mùsùlùmí nítorí ká ṣe ni pé ká jẹ́ ẹni tí ó ní faradà ká jẹ́ ẹni tí ó gbà fọlọ́run ká ní gbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ó tó di bá lọ síbi àwọn nǹkan tí a ṣe gangan ní sàn-án nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam nígbà tí a bí léèrè yẹn nípa àdánwò Ànábì wa ń sọ fáwọn èèyàn níjọ́ náà pé gbàtí a ń bí léèrè a ní ashaddi nnasi bala'a nípa ẹni tó ṣe pé ojú rẹ̀ yóò rí fìrìfìrì jù nínú àwọn ẹ̀dá tọ́nà ọba dá ìdáhùn tí Ànábì fún wa ni pé al-anbiya àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn lójú wọn rí fìrìfìrì jù àwọn ni wọn rí àdánwò àwọn ni wọn rí jù thumma al-amthalu fal-amthal lẹ́yìn náà àwọn tí a bá tún fẹ́ súnmọ́ wọn níbi iṣẹ́ rí níbi ká bẹ̀rù Ọlọ́run níbi ká jáyọ Ọlọ́run so yẹn ni pé yubtala ar-rajulu ala hasabi dinihi ọmọ ẹ̀dá yóò máa rí àdánwò níbàámu sí bí ẹ̀sìn rẹ̀ bó bá ṣe nípa àbí bó bá ṣe fúyẹ́ tó fa idha kana dinuhu salba káyọ̀ pé ẹ̀sìn téèyàn ń sìn ìyẹn jẹ́ tó ṣe pé ó fẹsẹ̀ múlẹ̀ ó dúró déédéé ó strong dáadáa lórí ẹ̀sìn èyí tí ń sìn ishtadda bala'uhu irú
irú àwọn báwọn làdáwò tí wọn ni máa ń lágbára jù wáyé káàna fi ìdí ènìyàn rẹ kọ wọn sáré pé níbi ẹ̀sìn rẹ tó ń sìn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ìbániyọ bó ṣe máa bó bá ṣe máa lòògùn ọmọ yẹn ni pé òògùn tó lè yà àlàkọ́dìrì dín níyì nígbà bó bá ṣe lágbára tó àgbọ̀ bá ṣe fúyẹ́ tó nídìí ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ ló máa lọ sí rí àdánwò sí ṣùgbọ́n nìkan wá ń bẹ tí ọ̀wà ní ràdánwò fama yabra olùbàlá ẹ̀dá ò ní yẹ kò ní gbò ní pàtàkì jùlọ ẹ̀ ń bá jẹ́ mùmínì kò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ó máa ràdánwò hatta yatrukahu yamshi ala al-ardi ẹni pọ́nà ọ̀bọ̀ ò ní yẹ kò ní gbò tí ó máa dáwọ́ tí ó fi àfilẹ̀ lẹ́yìn tí ó máa rìn lórí ilẹ̀ wa ma alayhi khatiya tí ò ní lẹ́sẹ̀ kankan lọ́rùn ẹni pé àdánwò tí máa ń ṣẹlẹ̀ ṣẹ́dáhùn ọlọ́run máa ń mú wá ìkíní kálíbà bọ́ kóńbi gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ kálíbà di ẹni mímọ́ kóńbi ẹ̀ṣẹ̀ kálíbà jẹ́ tó ṣe pé yóò lẹ́tọ̀ọ́ sí wíwọ àlùjánnà onídẹ̀ra. nínú hadith mi wọn ni lọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò béèrè lọ́wọ́ àwọn màláíkà rẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gba ẹ̀mí ọmọ rẹ̀ kétọ́ ẹ̀yin màláíkà mi ẹ sì gba ẹ̀mí ọmọ ẹrú mi wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ tẹ́ gbẹ̀mí rẹ̀ samratu fuadi ni èso ọkàn rẹ̀ ni àwọn màláíkà ní bẹ́ẹ̀ ni ọlọ́run ni ọ̀dà nígbà tí ẹ gbẹ̀mí ọmọ ẹrú mi tán kí ni tẹ́rù mi sọ àwọn ní tọ́sọ ní pẹ́tọ́ ọmọ tó dúpẹ́ fún rẹ̀ ọlọ́run bá mà ní ọ̀rìn ọpẹ́ nímọ̀ tó ń kọ́ jáde látẹnu rẹ̀ ọlọ́run àní pẹ́tọ́ tọ́ba rí bẹ́ẹ̀ ibnu li abdi baytan fil janna wa sammuhu baytal hamdi ẹ bá ń kọ́ ilé nílá kan fẹ́rù mi nínú ọgbà àlùjánnà onídẹ̀ra ẹ wá sọ orúkọ ilé náà ní ilé ọpẹ́ yẹn pé tá a bá lè ṣe sùúrù lórí àwọn àdánwò èyí tó bá ṣẹlẹ̀ sí wa kò sẹ́ni tí ó wáyé tí ò ní ràdánwò kan àbómi ṣùgbọ́n má bàrà jẹ́ bí ọlọ́run o èmi náà èmi ọlọ́run àjọsọ báyìí o ìwà ìtàlẹ́jọ́ ń sọ níjọ́ ni wà á tọ́lọ́ ìlẹ́jọ́ jókòó tẹ̀lé àjọ ń sọ ó dé bá ó ṣe sùúrù ni àwọn ànábì ọlọ́run ó dé bá wọn àwọn náà ní sùúrù ni yẹn wípé àtòrí láyé àwọn àkókò kan bẹ tí ó dùn àkókò kan bẹ léè tí ó kàn ìgbọ́n bá kan náà ó ṣe sùúrù ni kó o ṣe farada torí nígbà tó dáa lánàá pariwo ta pariwo náà mùsùlùmí ti á tún á dé náà ó tún ṣe sùúrù ni ó ní farada èyí tó dáa jùlọ fún mùsùlùmí láti ṣe ní pàtàkì nígbà tí àdánwò kan àbọ́mi tó bá ṣẹlẹ̀ nǹkan méjì oníkójọ́ jáde lẹ́nu nǹkan alákọ̀ọ́kọ́ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ló ní wá o nǹkan ni ọlọ́run là á ṣe o wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run náà là á ṣe padà sí nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ kó jáde lẹ́nu rẹ̀ nù. nǹkan ẹlẹ́ẹ̀kejì wá ṣe àdúrà tó ṣe náà ni pé Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ọlọ́run wá o àdánwò ti dé o ọlọ́run wá là mí wá gbà mí kó n bí àdánwò ètò ṣẹlẹ̀ sí mi yìí kò sẹ́ni tó lè gbà mí àfìrí ọlọ́run bá nìkan ṣoṣo bọ́bá wá gbà mí tán ìrí ọlọ́run bá tó lóore ju ń tó bọ́ mọ́ mi lọ yìí lọ ọlọ́run wá fi ṣe ìdápadà rẹ̀ wá fi ṣe fún mi èmi kí mo sọ ànábì wa ló sọ sallallahu alayhi wa sallam nínú hadith ètí imam ahmadu tí wọ́n gbà wá àárín musnad wọn látọ̀dọ̀ ìkànnà àwọn ìyá wa Ummu Salama kọ́nà nǹkan bá níyọnu sí wọ́n níjọ́ kan wọ́n lọ́kọ̀ àwọn Abu Salama ọ̀sẹ̀lẹ̀ wálé níjọ́ kan min indi rasulillah látọ̀dọ̀ jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam bó ṣe ń wọlé ariwo tí ń pa ni pé laqad sami'tu min rasulillahi sallallahu alayhi wa sallam qawlan surirtu bihi gbólóhùn tó dùn mọ́mí lẹ́mìí pọ̀ mo mọ̀ gbọ́ lónìí lẹ́nu jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam kí lè wá gbọ́ báàlì wa ìdáhùn wa ni pé la yusibu ahadan minal muslimina musiba fayastarji'u inda musibatihi thumma yaqul Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha illa fa'ila dhalika bihi ẹni pé mùmínì àdánwò kan bómi kò ní débà bí mùsíbà ń ṣe aléwu kò tóbi tó kó wá ṣe sùúrù kó wá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un yẹn pé kó ṣe àdúrà kó gbólóhùn méjèèjì kó jáde lẹ́nu àdánwò ò ní í ṣẹlẹ̀ sí mùsùlùmí ní tí ọ̀tẹ́ lọ́rùn kò ní í ṣẹlẹ̀ sí àfikọ́nà ọba kó gbọ́ àdúrà rẹ̀ gbogbo ní tí ń fẹ́ kọ́nà ọba subhanahu wa ta'ala kó sì fún ọ nítàn.
Abu Salama ń lọ sọ̀rọ̀ yìí fún ìyá Salama láìpẹ́ láì jìnnà Abu Salama kú Ummu Salama ọ̀gá wá sí àdúrà yìí ó sọ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀bárajẹ́ òwe tí ọ̀dà jáde lẹ́nu nígbà tí kú ọkọ rẹ̀ tó di pé ó ṣẹlẹ̀ lẹ́yìn náà wọ́n pé sọkọ mi sí ẹni ọkùnrin kan tó ń bẹ láyé ìgbé tó lè dá bí ọkọ mi bí ọkọ rẹ̀ ó wà kẹrin ọkọ rẹ̀ èèyàn dáadáa ni ó lámòjútó nípa obìnrin púpọ̀ ṣùgbọ́n ó nígbàgbọ́ pé nítorí àwọn tó jìṣẹ́ náà bá wí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ni léyìí tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ lódodo sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá tó náà bá dá pátá ó ní Ànábì Muhammad ló wá padà fẹ́ ìyá yìí tó wá ń jẹ́ ìkan nínú àwọn ummahatul mu'minat ìkan náà àwọn màmá wa lóbìnrin kọ́lọ́nkọ́ba ní sí àlékún ìkẹ́ àwọn màmá náà. bákan náà àwọn ẹ̀rí táàfù máa ń tọ́jà ká ṣe ẹni pé tó bá ṣẹlẹ̀ sí abáhùn ní sùúrù má bàrà jẹ́ sí faradà sọ pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ọba ti wílé yàn tán wà ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run wà máa ṣàdúrà kọ́ máa bẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yóò padà di ayọ̀ mọ́tòrí pé mùsíbà kan àbómi ọ̀sẹ̀lẹ̀ kọ́ máa wí tí ọ̀dà nípa Ọlọ́run Ọlọ́run ò sí dá o Ọlọ́run ò sí dá èmi náà bó ṣe ń kírun tó yìí èmi náà ta ni ó lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì Ọlọ́run ànábì ọba àṣàdéhùn pẹ́ntì bá ti ń kírun òní aládàáwò kò sí pé bá ti ń kírun yóò máa rí sí sáma kírun fọlọ́wọ́ bá ní akéèmì sọ̀lá àtàlẹ́mùrẹ́ kéré ntọ́nà ọba sọ́nà àlùkùrán máa kírun fọlọ́wọ́ bá kọ́ ọ máa fẹ́ràn tó ń kírun kọ́ ọ máa fẹ́ràn ti Ọlọ́run yẹn ni wípé a ṣe sọ̀rọ̀ ìkànnì àwọn tàbí rán ìyẹn Abu Sinan ọmọ kan ó kú fún mẹ́jọ kan ọmọ ìkú ọwọ́ àlọ́ sí ọmọ náà bí ṣe ń sin ọmọ náà tán lẹ́nìkan bá lè lọ́wọ́ mú látẹ̀yìn ìgbà tí òwújọ tó lè lọ́wọ́ mú ọba di Abu Talha ìyẹn al-Khawlani fa akhbarani nítorí wọ́n sọ fún mi lẹ́yìn tó lé mi lápámọ́ ni pé ala ubashiruk ṣé kí n fọ́ yẹ́rọ ọdún mọ́ni ìrọ́dùn fún mi yẹ́rọ ọdún náà nítorí wọ́n sọ fún mi ni wípé òun gba àdéhìí kan wá látọ̀dọ̀ Dhahak ọ̀sàgùn sọ àwọn tó gba àdéhìí yẹn wá olójúṣe náà ọba sallallahu alaihi wasallam sọ pé ìyẹn ni pé ya malakal maut ìrẹ́ màláìka kú ó sì gba ẹ̀mí ọmọ ẹrú mi mo sì kà àdéhìí yẹn lẹ́ẹ̀kan ìní pé tá a bá ṣe sùúrù tá a ṣe faradà tá a gbin tí ọ̀dà Ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ yẹ ẹ̀dáwò ni liyabluwakum ayyukum ahsanu amala nítorí bá ṣẹlẹ̀ sẹ́dá nínú fẹ́ ṣe àgbéga mi wọ́n fẹ́ ṣe fún ọ ni tó bá ti àbàràjẹ́ tó gbin tí ọ̀dà wí zero ìbálẹ́jọ́ òbú ìní ọ̀wà jẹ́fẹ̀dá tó àdìjọ́ gbin dàrí kíámù ẹ̀dàkọ̀jẹ́ ṣe sùúrù ẹ̀já máa ní faradà lórí tó bá ṣẹlẹ̀ sí a mọ́tòrí àdánwò kan àbómi tó ṣẹlẹ̀ sí ọ kọ̀ wá bọ́hùn kò gbin tí ọ̀dà ṣùgbọ́n tó dá ní ọjọ́ jáde lẹ́nu rẹ̀ kò sí ní tó burú ọlọ́mọdé àpòfọ́ ọmọ mọ̀jẹ̀ àpòfọ́ ọkọ ìyẹn lè sọkún lórí èèyàn tó ṣe pé àṣàfẹ́kù kò sí ní tó burú níbi lẹ́yìn Ọlọ́run bò ní torí omi tí ń jáde lójú wa kò fi jẹ wá níyà ṣùgbọ́n tí bá ń jáde lẹ́nu wa nítorí fa ìyàbọ̀ àná níwájú Ọlọ́run mọ́sẹ̀lẹ̀ máa ń jẹ́ torí pé èèyàn kan ó kú fọ́ ọlọ́ba kó sí wa ní ẹni tiẹ̀ kó sí alámà àlùjánnà ọmọ tí wà lẹ́mí ní ọmọ àná ìṣàlẹ̀ tí ó ròdodo tí ó mọ òdodo tí ó sì máa tẹ̀lé ìṣàlẹ̀ tí ó mọ rọ́ nírọ́ tí ó sì lè jìnnà sí wọ́n sí alámà àlùjánnà wọ́n sí alámà àná iṣẹ́ ìṣe wa ọlọ́nfẹ́ àlùbáríkà sí wọn dára wọn ya ọlọ́nfẹ́ ọlọ́láfẹ́ ara ìfọkànbalẹ̀ ọlọ́nbanidàsọ́lẹ̀dẹ̀ wáyé ọlọ́nfẹ́ ọlẹ́mìbalẹ̀ ọlọ́nsánú wa àwọn tí ń dá aláàmú lọ́tún lọ́sì ọlọ́nsánú wa ọlọ́ngbèjà wa aláwọ̀ lórí wọn bani fáwọn náà ní omi sùúrù mu bí yóò ṣe mọ nílò àlẹ́tọ̀ nínú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. a kí àwọn àfáà kún láti àárọ̀ ẹ̀yin ni ẹ mọ̀ wá àwọn alẹ́sìn máa dé wá bá Allahumma amin. àwọn tí wọ́n ń jẹ́ kí ẹ máa rí ètò yìí gbọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn náà ni àwọn ọmọ màmá wa alájà Elizabeth Babatunde ilé gomboro àbọ̀rẹ́rìn ìrúwà agara ọ̀dá oníṣẹ́ ọlọ́run má jẹ́ kí agara ọ̀dá ẹnìkọ̀ọ̀kan wa àmín. olóòtú ètò Alhaji Abdulrasheed Adéwálé Abdulaziz ọlọ́wọ́ bọ́tìnì títí ń gbé sókè títí ń gbé sílẹ̀ látàárọ̀ òun náà ni Adéwùmí Àlùkò àfáà tí wọ́n ka Àlùkùránì fún wa níbẹ̀rẹ̀ ètò àfáà wa Muhammadu Awwal Ìyàndá bùnú Sheikh
ọlọ́run dákun má jẹ́ gbàgbé mà